Ẹ káàárọ̀ gbogbo ènìyàn lágbàáyé níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Ẹ káàbọ̀ sí ìsìn ọ̀wọ̀ yìí. Òní ní ọjọ́ ìsinmi ọjọ́ Olúwa ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún tá a wà nù rẹ̀ yìí. Èyí ni Jesus Lovers Everywhere Online Community Church. Àwa la gbé ìsìn ọ̀wọ̀ wá bá wa pé gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ Jésù Kristi lágbàáyé ká parapọ̀ lórí afẹ́fẹ́ ká jọ jọ́sìn sí Olúwa papọ̀. Mo fẹ́ ká fi ọpẹ́ ìyìn ọkàn ìmoore wọlé lónìí ká dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá wa. Ọba tó ṣẹ̀dá wa, adániwáyé má gbàgbé ẹni, aṣẹ̀dá ẹni, ọba tó ń bá wa ṣayé, òun náà ló ń bá wa ṣe ohun gbogbo tá à ń ṣe, òun ló wà nípa tiwa. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lónìí, mo fẹ́ ká fi ọpẹ́ wa fún, ká fi ìyìn fún, mo fẹ́ ká fi ògo fún orúkọ mímọ́ rẹ̀. Mo fẹ́ ká sọ fọ́lọ́run pé ó ṣe é ní gbogbo ọ̀nà tó ti dára sí wa, ó dára sí ọkọ, dára sí aya, dára sí ọmọ, dára sí ẹ̀gbọ́n, dára sí àbúrò. Mo fẹ́ ká sọ fọ́lọ́run pé ó dára, wípé ó ṣe é. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, mo ká fi ọkàn ìmoore wa hàn lónìí tọkàntọkàn níbi gbogbo tá a bá wà. Ẹ ká fi gbogbo tá à ń ṣe sílẹ̀ sápá kan, ká yọ̀ǹda àkókò yìí ní wákàtí kan náà ni ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé Ọlọ́run ó ṣé o, mo mọ rírì rẹ, òun ló jẹ́ kí n wá o, mo mọ rírì rẹ, mo kéde àsákì sí ẹ, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, mo yìn ọ́, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, mo yìn ọ́. Ọlọ́run ó ṣé, gba ọpẹ́, gba ẹ̀yìn, gba ọpẹ́, gba ẹ̀yìn. Ó yá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìwọ náà dúpẹ́ lọ́wọ́, ìwọ náà ọmọ ló jẹ́ níwájú òbí rẹ, ọmọ ló jẹ́ níwájú Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí òbí, dúpẹ́ lọ́wọ́ ọ̀gbọ́n, dúpẹ́ lọ́wọ́ rẹ torí ẹ̀gbọ́n, torí àbúrò. Bó bá ti lọ́kọ tó láya, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí ọkọ, lórí aya rẹ. Tó bá lọ́mọ, dúpẹ́ lọ́wọ́ lórí ọmọ tó fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ọ̀nà tó ti dára sí wa, tó ti ṣe dáadáa sí wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká fi ọkàn ìmoore wa hàn. Ọlọ́run ṣe dáadáa fún wa, òun ló ń pèsè fún wa, òun ló ń gbà fún wa. Ìjáde àti wọlé wa, òun ni òjò léwu nínú o. Àwọn ìjàmbá tó bẹ lóde, Ọlọ́run ò já kó jàmbá. Ọlọ́run ò jẹ́ kí ọ̀tá ó tẹ́ ìfẹ́ inú rẹ̀ lórí ayé àti àyànmọ́ wa. Ọba tó ń ṣètọ́jú wa ni. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run tí ò jẹ́ ká rí wàhálà ń bẹnu ayé o. Bẹ́ẹ̀ ni ayé ó pé méjì, ó pé gba. Ohun tó ń wà lẹ́yìn ẹ̀fà ó kọjá èje. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé lábẹ́ bó ti wù kó rí, ìrírí wa ò jẹ́ ìkorò. Ìrírí wa jẹ́ Ọlọ́run, ó jẹ́ adùn nínú Ọlọ́run, ó jẹ́ ayọ̀ nínú Ọlọ́run, ó jẹ́ àlàáfíà pípé nínú Ọlọ́run. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní àkókò yìí. Ẹ ká fi ọkàn ìmoore wa hàn. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ sọ pé bàbá ó ṣé, ẹ̀mọ́ ó ṣé, Ọlọ́run ó ṣé, Jésù ó ṣé, bàbá ó ṣé, ẹ̀mọ́ ó ṣé, Ọlọ́run ó ṣé, Jésù ó ṣé. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Ọlọ́run wa, olùgbàlà aráyé, a gbé ọ̀gá ìyàn lówùrọ̀ yìí, pàápàá fún oore ọ̀fẹ́ tá a rí gbà lónìí láti wà láyé, pàápàá láti wà láàyè rere. A yàn ìwọ lolùtọ́jú wa, ó tọ́jú gbogbo ohun tó ní ṣe pẹ̀lú wa, gbogbo ohun tó ṣe iyebíye sí wa náà ló tọ́jú. Ìwọ ló fún wa ní ìrètí ògo, ìwọ ló ń kì wá lẹ́yìn, ìwọ ni gbanigbani tí gbogbo ayé ń sátọ̀ ọ́ wá. Ó ṣe Ọlọ́run ìyè àti agbára, ọba ayérayé, a gbé ọ̀gá, ọba ògo ni ọ́, ọba ńlá ni ọ́. Ọlọ́run ó ṣé lórí àgọ́ ara wa, lórí àlàáfíà wa, lórí ìpèsè wa, lórí ètò ìṣúná owó ayé wa, ní lílọ, ní bíbọ̀, ní jíjáde, ní wíwọlé. Ọlọ́run ó ṣeun, ó ṣeun, ó ṣeun. Ó jẹ́ a rí dààmú, ó jẹ́ a rí dààmú, ó jẹ́ a rí wàhálà, ó jẹ́ a rí ìjàmbá. Ìjàmbá omi, ìjàmbá iná, ìjàmbá pópó, ohun tó ní ṣe pẹ̀lú ìjàmbá òjò ṣẹlẹ̀ sí wa, tẹbítẹbí, taratara, tọmọtọmọ, tọkọtọkọ, tayátayá, tòbítòbí. Ọlọ́run ó ṣeun láyìíká wa, àtàwọn alábàágbé wa, àti gbogbo àwọn èèyàn tó sokò mọ́ wa. Ó mú ká wà lálàáfíà. Ìwé mọ́ sọ pé ó pamọ́ ní ìdìpọ̀ àlàáfíà gbogbo ọkọ̀ tó sinmi lé ọ. A dúpẹ́ wípé ó pa wá mọ́, a sinmi lé ọ wípé ó túbọ̀ máa pa wá mọ́ sí i. Ọlọ́run gba ọpẹ́ wa, Ọlọ́run gba ẹ̀yìn wa. Lórúkọ Jésù Kristi gba ọpẹ́ wa, lórúkọ Jésù Kristi gba ẹ̀yìn wa. Bàbá dúpẹ́ fún èyí tó ṣe fún wa ní àkókò yìí o. Ẹ̀sìn kejì rèé lónìí. A dúpẹ́ fún èyí tó ṣe nínú ẹ̀sìn Gẹ̀ẹ́sì. Ẹ̀sìn ti Yorùbá lélẹ́yìí, ìjọsìn Yorùbá rèé. A dúpẹ́ fún èyí tó ṣe lákòókò yìí, èyí tó máa ṣe fún wa, tó máa múnú wa dùn, tó máa mú káyọ̀ wa kún, tó máa mú kọ́rọ̀ rẹ yé wa. Lórúkọ Jésù gba ọpẹ́ wa. Ìyanu tá à ń retí lọ́wọ́ rẹ lónìí, jálẹ̀ ọ̀sẹ̀ yìí, jálẹ̀ ọdún yìí, má jẹ́ kó fò wá ru. Ìyanu yẹn lórúkọ Jésù kó bá wa lálejò. Ọ̀rọ̀ rẹ kó mú wa lára dá, ọ̀rọ̀ rẹ kó dá wa nídè, ọ̀rọ̀ rẹ kó ṣe wá níre. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Jésù Kristi Olúwa wa. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ìjọsìn òní. Òní ni a máa tẹ̀síwájú bí
Ọlọ́run ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ a sì máa ṣe àṣekágbá ọ̀rọ̀ àdìtú ńlá tó ń bẹ nínú ìtùnú lónìí. Àmọ́ ohun tá a fẹ́ tẹnumọ́ lónìí ni wípé ipa tí ìtùnú ń kó nínú ọkàn gẹ́gẹ́ bí ènìyàn. Ohun tí a fẹ́ tẹnumọ́ lónìí nìyẹn o nípa ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ṣètò ìtùnú fún wa gẹ́gẹ́ bí a ti rí tá a ti bẹ̀rẹ̀ sí ń bára wa sọ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn pé Ọlọ́run ṣètò ìtùnú fún wa gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Àwa tá a bá ti gba Jésù lólúwa àti olùgbàlà wa. Àwa tá a mọ̀ wípé lóòótọ́ a ti di àtúnbí ṣùgbọ́n àìwà láyé. Ọlọ́run ṣètò ìtùnú fún wa wípé kò sí bó ṣe lè wù kó jẹ́, kò sí iye ìrírí tá a lè rí láyé. Ó dùn mọ́ wa kò dùn mọ́ wa, ìtùnú ń bẹ fún wa. Ó tẹ́ wa lọ́rùn kò tẹ́ wa lọ́rùn, ìtùnú ń bẹ fún wa. Òun ni Jésù ṣe wí fún wa wípé nínú ayé ẹ ó rí ìkánjú, ẹ máa rí nǹkan tá mú kójú yín pọ́n, ẹ máa rí nǹkan tí ò ní bá yín lára mu ṣùgbọ́n ẹ tújú ká. Ìtùnú ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ìtùnú ló ń jẹ́ tújú ká. Mo ti ṣẹ́gun ayé, mo ti ṣẹ́gun ayé. Nítorí náà onígbàgbọ́ gbọ́dọ̀ mọ ibi tí ìtùnú rẹ̀ ti ń wá. Onígbàgbọ́ gbọ́dọ̀ mọ̀ wípé ìtùnú wà fún ọkàn rẹ̀ nínú Ọlọ́run. Ọlọ́run ò fi ọkàn wa lẹ̀ kó kàn máa ro ohun tó wù, kó kàn máa ṣe ohun tó wù. Ọlọ́run ò fi ọkàn wa lẹ̀ wípé gbogbo ìrírí tá a bá ti ń rí bó ṣe wù kó rí kí ó mú kí ọkàn wa kó bàjẹ́, ká banújẹ́, kọ́kàn wa kó máa pòrúru, kí ọkàn wa kó má kí ẹ̀dọ̀ rẹ̀ máa wà lórí òróró rẹ̀. Ọlọ́run fẹ́ kí ìtùnú wà fún wa, ó sì ṣètò rẹ̀ fún wa. Mo fẹ́ bẹ̀rẹ̀ nípa ìtàn tí ó wà ní Bíbélì nípa ọ̀rọ̀ ìtùnú ọkàn. Gbogbo ọkàn ló nílò ìtùnú sà. Ọ̀tọ̀ lòróró, ọ̀tọ̀ nìtùnú. Èèyàn lè lóróró kó lẹ́bùn ṣùgbọ́n kí ọkàn rẹ̀ pòrúru. Èèyàn lè lówó kó lọ́rọ̀ kí ọkàn rẹ̀ pòrúru. Gbogbo ọkàn ló nílò ìtùnú, pàápàá gbogbo ọkàn tá a bá ti banújẹ́ rí, gbogbo ọkàn tó bá ti rí ìdàlẹ̀ àbí ọ̀dàlẹ̀ rí, gbogbo ọkàn tó bá ti rí ìjátilẹ̀ rí tàbí ìdádúró rí, ó nílò ìtùnú o. Láìsí ìtùnú kò sí ìfẹ́ tòótọ́, láìsí ìtùnú kò sí ìdáríjì, láìsí ìtùnú nínú ọkàn kò sí àlàáfíà nínú ọkàn. Àlàáfíà tí ò bá ti sí àlàáfíà nínú ọkàn kò sí àlàáfíà nínú àgọ́ ara. Ẹni tí ò bá ti ní àlàáfíà nínú ọkàn kò ní àlàáfíà nínú àgọ́ ara. Ìtùnú ṣe kankan nínú ọkàn ènìyàn. A gbọ́dọ̀ mọ orísun ìtùnú fún wa. A gbọ́dọ̀ mọ ètò tọ́lọ́run ti ṣe sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ènìyàn, pàápàá gẹ́gẹ́ bí ọmọ rẹ̀, láti tù wá nínú. Máa bẹ̀rẹ̀ ìtàn lórí ọ̀rọ̀ ìtùnú yìí nínú ìwé Genesis 47 ẹ ká wo ẹsẹ̀ 38. Àmọ̀tàn yẹn dáadáa. Ísáàkì ti dàgbà, ó ti darúgbó, ojú ò fi bẹ́ẹ̀ ríran mọ́. Ó bá pe Ísọ̀ wípé jọ̀ọ́ ọmọ mi, mo fẹ́ràn rẹ. Ẹ má gbàgbé o pé ní abala tó wà ká tó kọ abala yìí, a kà á wípé Ísáàkì fẹ́ràn Ísọ̀ gidigidi ṣùgbọ́n ìyàwó rẹ̀ Rèbékà ó fẹ́ràn Jákọ́bù gidigidi. So nígbà tó ń bí bèjì, bàbá má kọ bí, ìyá mú àbígbẹ̀yìn, ọmọ méjì náà ná ní. Ó ṣe wá nira láti fẹ́ ọmọ méjì bákan náà, ṣùgbọ́n àwọn méjì wọ́n fi hàn wá wípé bàbá ló fẹ́ràn àkọ́bí toró jẹ́ akọni. Ó nírun lára, a máa lọ sínú oko, a máa ṣiṣẹ́ láti pa àwọn ẹran. Ó jẹ́ ẹni tó máa ń lọ sínú ìgbẹ́, á ti mú ẹran ìgbẹ́ wọlé, á mú ẹran oko wọlé, ó máa jáde, á ṣiṣẹ́ ọkùnrin bí akọni. Ṣùgbọ́n Jákọ́bù á wà nílé, á máa fọṣọ, á máa ṣèrẹsì. Ọmọ ìyá ẹ̀ ni, ìyá rẹ̀ bá fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá bá fẹ́ràn àkọ́bí Ísọ̀. Ṣùgbọ́n nígbà tí ó ṣe kókó jù, tí bàbá sọ wípé ọmọ mi àkọ́bí ọmọ, mo fẹ́ súre fún ọ, lọ sínú oko, wọnú ìgbẹ́ lọ kó lọ wá oúnjẹ fún mi kí n lè súre fún ọ. Ẹ já gbọ́n tí Bíbélì sọ ká díẹ̀. Mo máa kà láti ẹsẹ̀ 7 àti 8, 42.
ìyẹn Genesis 27 yẹn. Ísọ̀ sì wí fún bàbá rẹ̀ pé ire kan ṣoṣo ni o ní ìwọ bàbá mi. Ó ń bí ni o, nítorí pé bàbá ẹ̀ ó ti súre fún Jákọ́bù dípò Ísọ̀, kò mọ̀ Jákọ́bù tán. Àmọ́ nígbà tó dẹ̀ ti súre fún Jákọ́bù tán tí Ísọ̀ dé, Ísọ̀ bẹ́ẹ̀ sì ń sunkún fún bàbá mi. Èmi kọ́ ló súre fún, Jákọ́bù ló súre fún, ó sì ti lọ, ẹlẹ́tàn ni. Bàbá mi súre fún èmi náà. Ni èyí bá ṣe Ísákì ní kàyéfì o. Ó bá wò wípé kí ni mo fẹ́ sọ fún ẹ, gbogbo ire tó wà láyé mo ti fún àbúrò rẹ o. Ísọ̀ sì wí fún bàbá rẹ̀ pé ire kan ṣoṣo ni o ní ìwọ bàbá mi, súre fún mi, àní fún mi pẹ̀lú bàbá mi. Ísọ̀ sì gbé ohùn rẹ̀ sókè, ó sọkún. Ísákì bàbá rẹ̀ sì dáhùn, ó sì wí fún un pé wò, ibùjókòó rẹ yóò jẹ́ ọ̀rá ilẹ̀ àti ibi ìrì ọ̀run láti òkè wá. Nípa idà rẹ ni ìwọ ó máa gbé, ìwọ ó sì máa sin arákùnrin rẹ. Torí pé ó ti sọ fún pé yóò sìn tẹ́lẹ̀. Ire tó sún fún Jákọ́bù ni pé arákùnrin rẹ̀, gbogbo arákùnrin rẹ̀ pátápátá ni yóò máa sìn. Bẹ́ẹ̀ lòun sì ti fún ní ìrì ọ̀run àti ọ̀rá tó ń bẹ nílẹ̀. Ó wá ń sọ fún, ó súre fún Ísọ̀ bí ó ní pé ìwọ ṣáà máa gbé nílẹ̀, ṣebílẹ̀ ló ń gbé tẹ́lẹ̀. Ó ní kó máa lo idà rẹ̀, kó máa ṣiṣẹ́ rẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni yóò sì ṣe nígbà tí ìwọ bá di alágbára tán, ìwọ ó já àjàgà rẹ̀ kúrò ní ọrùn rẹ̀. Ṣé ń gbọ́ báyìí? Ìwé mọ́ sọ pé Ísọ̀ sì kórìíra Jákọ́bù nítorí ire tí bàbá rẹ̀ sú fún un. Ísọ̀ sì wí ní ọkàn rẹ̀ pé, ọkàn rẹ̀ ni mo sọ nípa ìtùnú tó ń bẹ nínú ọkàn. Ísọ̀ sì wí nínú ọkàn rẹ̀ pé ọjọ́ ọ̀fọ̀ bàbá mi súnmọ́ etílé, nígbà náà ni èmi ó pa Jákọ́bù arákùnrin mi. A sì sọ ọ̀rọ̀ Ísọ̀ àkọ́bí rẹ̀ wọ̀nyí fún Rèbékà. Òun sì ránṣẹ́, ó sì pe Jákọ́bù ọmọ rẹ̀ àbúrò. Ó sì wí fún un pé kíyèsí, Ísọ̀ arákùnrin rẹ̀ ń tu ara rẹ̀ nínú ní tirẹ̀ láti pa ọ́. Báwo ni Ísọ̀ ṣe rí ìtùnú? Nítorí pé ó sọ fún ara rẹ̀ wípé nígbà tí a bá ṣe ọ̀fọ̀ bàbá mi ń súre fún atróbóró pé òun ti fẹ́ kú, ó ti dàgbà, ó ti dògbò, kò ríran dáadáa mọ́. Ọjọ́ tó bá ti kú, tó bá ti lọ, torí pé mi ìfẹ́ jẹ́ ìdí tí bàbá mi yóò ṣe para rẹ̀, yóò ṣe kú. Torí náà ìbá ní pé kí n pa Jákọ́bù lísìn, ṣùgbọ́n mo fẹ́ dúró kí bàbá mi kó lọ ná, kó kú ná. Tí bàbá mi bá kú ná, ìgbà yẹn tá bá ti ń ṣọ̀fọ̀ bàbá mi, tá bá parí rẹ̀, ìgbà yẹn ni mo máa pa Jákọ́bù tó ṣe adúrú ìkà ńlá bàtàbàtà ẹ̀ fún mi. Ó sì ń fi ọ̀rọ̀ ìkórìíra arákùnrin rẹ̀, ó fi ń tu ara rẹ̀ nínú. Kí ló dé? Nígbà tí Ísákì rí wípé Jákọ́bù ti ṣe àìdá, èwo ló jẹ́ òbí nínú wa lónìí tó máa bí ọmọ méjì tí àbúrò á ṣe àìdá sẹ́gbọ̀n, tí a sì máa dá àbúrò láre, tí ò ní pé àbúrò yẹn wá pé àìdá ló ṣe, mo máa bá ọ wí. Ísákì ò bá ìyàwó rẹ̀ wí tó jẹ́ Rèbékà, tó jẹ́ eku ẹ̀dá tó dá gbogbo rẹ̀ lẹ̀. Kò bá ìyàwó rẹ̀ wí, kò bá Jákọ́bù wí. Kì í ṣe pé kò bá wọn wí nìkan, kò tiẹ̀ gbìyànjú àti wá ìdáláre fún Ísọ̀. Eléyìí bà Ísọ̀ nínú jẹ́, ó jẹ́ kó wà nínú ìbànújẹ́. Ó wá pinnu lọ́kàn rẹ̀ pé òun kórìíra Jákọ́bù o. Tí bàbá òun bá ti lọ síbi tí àgbà ń rè, òun máa ṣe kó pa Jákọ́bù. Ó pinnu, ohun tó fi ń tu ara rẹ̀ nínú ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà láyé lónìí tó yẹ pé ibi náà fi ń tura wọn nínú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sọra wọn di olè, jàǹdùkú. Ọ̀pọ̀lọpọ̀ lónìí láyé ló ti sọra wọn di ìdàkudà nítorí pé wọ́n fi ń tu ara wọn nínú. Ẹ bá rí àwọn ọkùnrin tá ń gba owó wọn gẹ́gẹ́ bí èrè wọn bá ṣiṣẹ́ oṣù kan àbá ṣiṣẹ́ ọ̀sẹ̀ kan, tó ń gbà kàkà kan lọlé, wọ́n lọ sílé ọtí, wọ́n láwọn fẹ́ tura wọn nínú ni. Àwọn ọkùnrin, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin, àwọn ọkùnrin kan máa ń ṣe bẹ́ẹ̀, àwọn ọkùnrin tó lólúwa, tó ní Jésù. Wọ́n á fọtí, sìgá, wọ́n á fi tura wọn nínú. Wọ́n á fi agbèrè ìfẹ́kúfẹ̀ẹ́ ara, wọ́n á fi tura wọn nínú. Àwọn kan á tiẹ̀ máa ṣe jàǹdùkú, wọ́n máa ṣe bí ọmọ ìta lóde. Wọ́n máa ṣèkà fáwọn ẹlòmíì láti fi tura wọn nínú nítorí pé wọ́n kórìíra ẹlòmíì. Kí nìdí táwọn èèyàn ṣe kórìíra? Ìkórìíra nídìí.
ọ̀pọ̀ kórìíra ẹlòmíì nítorí wípé ọkàn rẹ̀ ò rí ìtùnú, nítorí pé a ti tàn án jẹ, a ti yàn án jẹ nínú ẹ̀tọ́ rẹ̀, ó wá kórìíra àwọn ẹlòmíì. Ó lè ṣe máa rí àwọn tálíkà kan tó kórìíra olówó. Tí ìwọ ò bá ní tẹ́nìkejì rẹ ní, kò túmọ̀ sí wípé ohun tẹ́nìkejì rẹ ní yẹn òun ni ó gbà tọwọ́ rẹ ni, kò gbà tọwọ́ rẹ̀. Ó nílò àti kórìíra ẹnikẹ́ni. Ìpín gbogbo wa yàtọ̀. Bọ́lọ́run ṣe ṣẹ̀dá gbogbo ayé nìyẹn. Ìpín olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Òun la ṣe rí àwọn tálíkà kan tó kórìíra olówó. Nítorí pé kí ni? Wọ́n wò wípé a ti yàn wọ́n jẹ. Ohun tó ṣẹlẹ̀ sí Ísọ̀ lélẹ́yìí o. Bàbá rẹ̀ Ísáàkì gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́, ẹ tiẹ̀ bá mi bí Ísáàkì tẹ́ bá rí pé ok, ká tiẹ̀ ní wípé Jákọ́bù ò tàn Ísọ̀, Jákọ́bù ò tàn Ísáàkì láti gba ìbùkún tó tọ́ fún Ísọ̀ láti gbà sórí ara rẹ̀. Ǹjẹ́ tí Ísáàkì bá ti súre fún Ísọ̀ tán, ṣé èpè ló máa ṣẹ́ fún Jákọ́bù ni? Ṣé kò ní ire lẹ́nu láti fún Jákọ́bù ọmọ rẹ̀ ni? Àbí Jákọ́bù ò ń ṣọmọ rẹ̀ ni? Káti ẹni pé kò sí ìyànjẹ kankan tó ṣẹlẹ̀, ṣé Ísọ̀ nìkan ló máa gbàbùkún ni? Òun ni Ísọ̀ ṣe bí bàbá rẹ̀ pé ìbùkún kan ló wà lẹ́nu rẹ̀ bí ni. Ẹ wo bẹ́ẹ̀, ó dájú, ó jẹ́ bàbá tó dájú bákan, ó jẹ́ bàbá tó dájú. Báwo ló ti jẹ́ bàbá irú bàbá bẹ́ẹ̀? Ẹ rántí ìtàn Ísáàkì kóun náà tó di bàbá, nígbà tóun náà jẹ́ ọmọ tó jẹ́ ọmọdé. Òun ni bàbá rẹ̀ mú lọ́jọ́ kan ní Genesis orí 22 ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ o. Tọ́lọ́run kọ sí Ábúráhámù wípé mo fẹ́ kó fi ọmọ rẹ kan ṣoṣo tó fẹ́ràn, mo fẹ́ kó fi rúbọ fún mi. Ó ṣe Ábúráhámù ní kàyéfì, ṣùgbọ́n ó mọ̀ wípé bọ́lọ́run bá ń bèrè Ísáàkì, ó ń bèrè ẹ̀ náà nìyẹn, jẹ́ lọ ṣe. Ábúráhámù sì jí ní kùtùkùtù nífẹ̀ẹ́ rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní lọ pẹ̀lú Ísáàkì àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó lọ sórí òkè Mòríà láti lọ fi Ísáàkì rúbọ. Ẹ má gbàgbé pé Ábúráhámù fẹ́ràn Ísáàkì, ọmọ ìlérí ni o, ọmọ tó farúgbó ọjọ́ bí. Ó sì lọ fi rúbọ sí Ọlọ́run. Àti ẹ̀gbà wípé Ọlọ́run kó Ísáàkì yọ, ó ní kí áńgẹ́lì sọ fún Ábúráhámù pé má fọ ọkàn ọmọ yẹn. Àmọ́ nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tán, a rí nínú ìwé ìtàn yìí, a rí nínú Bíbélì wípé Ábúráhámù sọ fún Ísáàkì pé ọmọ mi má bínú sí mi, dáríjì mi pẹ̀lẹ́. A rí kàbẹ́ o. Ẹni tí ó jẹ́ ọmọ tí bàbá rẹ̀ gbọ́ bẹlé lórí tó fẹ́ pa á, tí bàbá rẹ̀ gbọ́ ohùn tó fẹ́ pé òun nìkan ló lè gbọ́, kò sẹ́lòmíì tó ń gbọ́, tó wá yí ọkọ rẹ̀ padà pé òun ò pa á mọ́, sọmọ yẹn á tún gbẹ̀rí bàbá rẹ̀ jẹ mọ́? Sọmọ yẹn á tún fọkàn tán bàbá rẹ̀? Bí bàbá rẹ̀ bá sọ́kọ ọmọ mi mo fẹ́ràn rẹ̀, yóò sá tèfètèfè. Ó mọ̀ pé ìfẹ́ yẹn ò dénú, ìfẹ́ yẹn lè ṣe kúpò òun. Ó mọ̀ wípé bàbá rẹ̀ fẹ́ràn Ọlọ́run rẹ̀ ju ohunkóhun lọ láyé. Nítorí náà Ísáàkì dàgbà pẹ̀lú ìrírí ọ̀dájú, pẹ̀lú ìrírí tó dàbí ẹni wípé lóòótọ́ a lè fi ìfẹ́ bí, a lè fi ìfẹ́ tọ́, àmọ́ ìfẹ́ tá a fi bí kò tó bí pé tí ilẹ̀ bá mọ́ ká má gbèrò ibi sí. Bẹ́ẹ̀ ni, ká má gbèrò ibi sí. Nítorí náà a rí wípé lẹ́yìn ìgbà yẹn Ísáàkì súnmọ́ ìyá rẹ̀. A rí pé Ísáàkì rí ìtùnú àfìgbà tí Ísáàkì di ẹni tó ń láya láyé. Ó ní ìwé mọ́ sọ fún wa ní abala méjì tó tẹ̀síwájú, Genesis orí 24 yẹn ó ló sọ fún wa pé a tu Ísáàkì nínú nígbà tí ìyá rẹ̀ ṣaláìsí. A wá tù nínú nípa ìyàwó rẹ̀ Rèbékà la fi tù nínú. Ó ń tẹ̀lé ohun gbogbo ń lọ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó rí wípé ayé ọ̀dájú láyé yìí. Ó rí wípé bàbá rẹ̀ gbọ́dọ̀ fi Ọlọ́run tóun sí, ó gbọ́dọ̀ fi hàn. Ó sì fi hàn. Ó rí wípé Ọlọ́run igan pàápàá, Ọlọ́run tó lè gba ohun tó ò ní lọ́wọ́ ẹ kó tún gba ohun tó ò ní lọ́wọ́ ẹ, òun ni Ọlọ́run tá à ń sìn. Ọlọ́run tí ò ṣe àájù wọn, tí ò ṣe wí lẹ́jọ́. Ó lè bí léèrè pé èyí ṣe tó jẹ́ pé lè ló fẹ́. Ó tiẹ̀ lè gbà níyànjú. Ọlọ́run tó ṣe gbà níyànjú ni o, torí pé ó mọ̀ tó. Ó lè gbà yànjú. Ọlọ́run irọ́ má ṣe báyìí kò ṣe gbà yànjú. Bẹ́ẹ̀ ni
toró ti mọ tó fẹ́ ṣe lọ́kàn rẹ̀ ájù wọn tí ò ṣe wí lẹ́jọ́ ni ó jẹ́ kí Ísákì ní abala ìdájú lára ó jẹ́ kó ní ẹran ìdájú lára nígbà tí ó wo Ísọ̀ ó wò wípé mo ti súre gbogbo ẹ̀ fún àbúrò rẹ o bẹ́ẹ̀ gbogbo ohun tí mo ti sọ ní ó ṣe ìwọ kò sí tí mo fẹ́ fún ọ àmọ́ nígbà tí o bá di alágbára bóyá o máa já àjàgà rẹ̀ kúrò lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òbí ò gbọ́dọ̀ dájú bí èèyàn bá bí ọmọ méjì ṣé kò yẹ kó jogún fún àwọn ọmọ méjèèjì rẹ̀ méjì ni pàápàá nínú ìrírí Ísákì nígbà tí Ábúráhámù fẹ́ lọ síbi àgbáre ìwé mọ́ sọ fún wa wípé Ísákì ní Genesis 25 ní Ábúráhámù ní fún ní gbogbo ohun tó ní àwọn tó kù Ismaila àti àwọn ọmọ tó kù tó bí ó wà ní Bíbélì Genesis 25 ó kàn fún wọn lẹ́bùn ni ó lé wọn jìnnà réré sí Ísákì ṣùgbọ́n Ísákì ni ó jogún bàbá rẹ̀ so kò jẹ́ ohun títún fún Ísákì láti ná ọmọ méjì kó wò wípé ẹnìkan tó náà ní kó jogún mi kíkejì jòfo mo gbàdúrà fún ẹ ò ní jogún òfò ìrírí Ísọ̀ nìyẹn o ìrírí ló jẹ́ kí Ísọ̀ kórìíra torí ó wá fi ẹ̀bi gbogbo ohun tí kò ṣe dáadáa nú ayé rẹ̀ ó fi ẹ̀bi yẹn ó fi lé Jákọ́bù lórí ó wá kórìíra Jákọ́bù wípé mo máa pa ẹni ìwọ àbúrò mi tó bà ayé mi jẹ́ máa pa ẹni nítorí pé kò rí ìfẹ́ ìjìnlẹ̀ kò rí ìfẹ́ tòótọ́ ohun tó tiẹ̀ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò rí wípé a gbìyànjú àti ṣe kíni àti dá a láre a gbìyànjú àti ṣe àtúnṣe gbogbo ìpinnu àti ìgbésẹ̀ ènìyàn òun ló lákọ ló lábo a gbọ́dọ̀ máa gbìyànjú àti ṣe ohun tó tọ́ ní gbogbo ìgbà nígbà tí Ísákì ò ṣe ohun tó tọ́ fún Ísọ̀ àti Jákọ́bù kórìíra ara wọn títí bàbá wọn fi kú wọ́n kórìíra ara wọn títí ìyá wọn náà fi lọ nígbà tí Ísákì àti Ísọ̀ yóò padà fojú kọra wọn gbogbo wọn ti di aláya ọlọ́mọ wọ́n ti dàgbà wọ́n ti tójú bọ́ tí ò bá ṣe wípé ìgbà tí Ísọ̀ yóò rí Jákọ́bù padà kò tiẹ̀ rí nínú ẹ̀mí Jákọ́bù ti di Ísírẹ́lì nígbà tí Ísọ̀ yóò rí Jákọ́bù padà Ísọ̀ gan pàápàá ó ti gba ìtùnú látọ̀dọ̀ Ọlọ́run ti bu ọlá fún láìsìnrú tó bẹ́ẹ̀ gẹ́ ẹni tá a súre ògidì fún gangan ní ayé àti àyọ̀mọ́ rẹ̀ gbé ire ògidì jáde nítorí pé ó ti di alágbára ó ti di alágbára ẹ kí n kà á fún wa ẹ rí wípé Ísákì ó tún súbọ̀ súre ní Genesis 28 yẹn ó tún súre fún Jákọ́bù síbẹ̀ ọ̀nà nígbà tí Ísọ̀ rí i pé Genesis 28 orí kẹfà orí 28 ẹsẹ̀ kẹfà nígbà tí Ísọ̀ rí i pé Ísákì súre fún Jákọ́bù tí ó sì rán lọ sí padà Árámù láti fẹ́ aya láti ibẹ̀ àti pé bí ó ti súre fún ó sì kìlọ̀ fún wípé ìwọ kò gbọdọ̀ fẹ́ aya nínú àwọn ọmọbìnrin Kénáánì ó rí wípé Ísákì ò súre fún Jákọ́bù nìkan ó ṣe kíni ó ṣe ààbò fún Jákọ́bù ó tún tọ́ sọ́nà ó sọ fún pé ibi báyìí ni kò ti lọ fọ́kọ fáya ibi báyìí ni kò ti lọ ṣe ibi báyìí ni kò lọ wọn tiẹ̀ bá wí wọn sọ fún wípé ohun tó ṣe ò dáa o kò tiẹ̀ sí bá a ṣe lè fún Ísọ̀ ní ìdáláre ìwà ọ̀dájú ni o bí èèyàn bá jẹ́ òbí tó bá kẹ̀yìn ọmọ síra wọn ọ̀dájú ni ẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ohun tí wọ́n ń ṣe ló máa ní kéètò Ọlọ́run má ṣe àbí kó ṣe Ọlọ́run mọ bó fẹ́ mú ètò rẹ̀ ṣe àsọtẹ́lẹ̀ Ọlọ́run tó ń bẹ lórí Ísọ̀ àti Jákọ́bù Ọlọ́run mọ bó fẹ́ mú ṣe kò ní kó ràn án lọ́wọ́ kò ní kó dá sí kò sọ wípé ìwọ ni Rèbékà ìwọ ló máa mú kí ẹ̀gbọ́n kó sin àbúrò kò sọ bẹ́ẹ̀ kò sọ wípé ìwọ ni Ísákì ìwọ ló wá mú kí ẹ̀gbọ́n kó sin àbúrò kò sọ bẹ́ẹ̀ ó lóun fúnra rẹ̀ mọ ètò tóun ní fún àwọn méjèèjì òun láàmú ṣe ẹni tó bá ti ṣèlérí lámúlérí rẹ̀ ṣe ìwọ ṣe ń kánjú ó ṣe fẹ́ sọra rẹ̀ di Máríò mọ́ Ọlọ́run lọ́wọ́ ìwọ náà ló fẹ́ mú ìfẹ́ Ọlọ́run ṣe fún ara rẹ̀ jẹ́ kí Ọlọ́run mú ètò rẹ̀ ṣe fún ara rẹ̀ tí ẹni wípé kò dìrọ̀ mọ́ kò tẹ̀lé ìtọ́ni rẹ̀ ẹ wo ohun tí Jákọ́bù àti Ísọ̀ tán sọ fúnra wọn nígbà tó fojú kọra wọn wọ́n fi eléyìí sọ fún wa wípé gbogbo ọkàn ló nílò ìtùnú nígbà tí Ísọ̀ di alágbára tí a tù nínú òun ló ṣe ní orí ọ̀fẹ́ àti dáríjì àbúrò rẹ̀ Jákọ́bù wọ́n sì bù sí fún ara wọn
gbogbo aáwọ̀ tó wà láàrin wọn, ìkórìíra tó wà láàrin wọn, gbogbo inúnibíni tó wà láàrin wọn ó sì parẹ́. Òun ló wà ní Genesis yẹn orí mẹ́tàléàádọ́ta, Genesis 33 yẹn kà á lórí ìfẹ́ fún wa ká bàa mọ̀ wípé òótọ́ ni gbogbo ọkàn ló nílò ìtùnú. Jacob sì gbé ojú rẹ̀ sókè, ó sì wò, sì kíyèsí Ísọ̀ dé àti 400 ọkùnrin pẹ̀lú rẹ̀. Òun sì pín àwọn ọmọ fún Léà àti fún Rákélì àti fún àwọn ìránṣẹ́bìnrin méjèèjì. Ó sì ti àwọn ìránṣẹ́bìnrin àti àwọn ọmọ wọn ṣáájú, àti Léà àti àwọn ọmọ rẹ̀ tẹ̀lé wọn, àti Rákélì àti Jósẹ́fù kẹ́yìn. Òun sì kọjá lọ síwájú wọn, ó sì wólẹ̀ ní ìgbà 7 títí ó fi dé ọ̀dọ̀ arákùnrin rẹ̀. Ó mọ̀ wípé ohun tóun ṣe ibi ńlá lòun ṣe fún ẹ̀gbọ́n rẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí ń wólẹ̀, ó ń wólẹ̀, ó ń wólẹ̀, ó ń tẹríba fún ẹ̀gbọ́n rẹ̀. Ísọ̀ sì súré láti pàdé rẹ̀, ó sì gbá a mú, ó sì rọ̀ mọ́ ní ọrùn, ó sì fi ẹnu kò ní ẹnu, wọ́n sì sọkún. Ibi tí ìjà wọn sì parí sí nìyẹn. Tẹ́ bá wo ẹsẹ̀ kẹwàá yẹn, ohun tí Jacob sọ nígbà tí ó gbìyànjú àti fún Ísọ̀ lẹ́bùn, ó ní ohun tó pè lẹ́bùn yìí ò tiẹ̀ tó nǹkan, mo ti di alágbára, Ọlọ́run ti ṣe dáadáa fún mi. Ó wá bẹ̀ pé ẹ̀gbọ́n mi gbọ́ ohun tí mo ní lẹ́bùn, tó bá jẹ́ pé lóòótọ́ ló tán lọ́kàn ẹ̀, gba ohun tí mo ní lẹ́bùn wá fún ọ. Jacob sì wí pé bẹ́ẹ̀ kọ́, èmi bẹ̀ ọ́, bí ó bá ṣe pé èmi bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ nísinsìnyí, ǹjẹ́ gba ọrẹ mi lọ́wọ́ mi, nítorí tí èmi ṣáà rí ojú rẹ bí ẹni pé èmi rí ojú Ọlọ́run tí inú rẹ sì dùn sí mi. Mo gbàdúrà fún wọn tó ń gbọ́ mi lónìí wípé inú Ọlọ́run á dùn sí ọ. Inú Ọlọ́run á dùn sí ọ. Mo fẹ́ kó mọ̀ wípé ìtùnú wà fún ọkàn rẹ. Gbogbo ọkàn sì ló nílò ìtùnú. Ọ̀rọ̀ ìtùnú nínú ọkàn ò ṣe kóyan rẹ̀ kéré. Ọ̀rọ̀ ìtùnú nínú ọkàn ò ṣe kíni? Kò ṣe kóyan rẹ̀ kéré. Ẹ jẹ́ ká wọnú ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 22 yẹn. Ó ní ẹni tí mo rán sí yín nítorí èyí kan náà, kí ẹ lè mọ bí a ti wà, kí òun kí ó lè tu ọkàn yín nínú. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, Ọlọ́run á tu ẹ nínú, á tu ọkàn ẹ nínú. Ohunkóhun tó bá ń mú kó ṣeyèméjì, ohun tó bá mú kó máa jáyà, tó bá mú kí ọkàn rẹ kó pòróró, kọkàn rẹ kó pòróró, kó ọkàn rẹ má wà ní àlàáfíà, gbogbo ohun tó dàbí ìdààmú nínú ọkàn rẹ lórúkọ Jésù, gbogbo ohun tó dàbí ìbànújẹ́ nínú ọkàn rẹ, Ọlọ́run á mú ìtùnú fún ọ, á fún ọ ní ìtùnú, á fún ọ ní ìtùnú. Ẹ wo ìwé Tẹsalóníkà kejì yẹn, ìwé Tẹsalóníkà kejì yẹn, ẹ káwọ́ orí kejì náà ni ẹsẹ̀ 17. Kí ó tu ọkàn yín nínú, kí ó sì fi ẹsẹ̀ yín múlẹ̀ nínú iṣẹ́ rere àti ọ̀rọ̀ rere gbogbo. Ó sọ nípa Ọlọ́run. Ẹ kí n ka ẹsẹ̀ kó tó dé ẹsẹ̀ tí mo kà yẹn, ẹsẹ̀ 16 yẹn kí n kà sí. Ǹjẹ́ kí Jésù Kristi Olúwa wa ti kára rẹ̀ àti Ọlọ́run bàbá wa, ẹni tí ó ti fẹ́ wa, ṣé ń gbọ́ ìfẹ́, tí ó sì ti fi ìtùnú àìnípẹ̀kun, tí ó sì ti fi ìtùnú àìnípẹ̀kun àti ìrètí rere nípa oore ọ̀fẹ́ fún wa. Ọlọ́run bàbá wa nípasẹ̀ Jésù Kristi, ó ti fi ìtùnú àìnípẹ̀kun nípa oore ọ̀fẹ́ rẹ̀, ó ti fi fún wa. Paul, apostoli Paul wá ń gbà ládùúrà fún wa níbi pé kí ó tu ọkàn wa nínú, kí ó sì fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú iṣẹ́ rere àti ọ̀rọ̀ rere gbogbo. Ìdí tí ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò múlẹ̀ nínú iṣẹ́ rere àti ọ̀rọ̀ rere ni wípé wọn ò rí ìtùnú nínú ọkàn wọn. Gbà mí gbọ́ sà, ẹni tí ò bá rí ìtùnú nínú ọkàn rẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ tàbí gẹ́gẹ́ bí ènìyàn, yóò nira fún gidi láti ní ìfẹsẹ̀múlẹ̀ nínú iṣẹ́ rere àti ọ̀rọ̀ rere. Yóò kórìíra ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, yóò kórìíra ọ̀pọ̀lọpọ̀ ohun tó wà láyé, nítorí pé á dàbí pé àyàn ń jẹ ní gbogbo gbà, á dàbí wípé gbogbo àǹfààní
tó yẹ kó wá fún kò wá fún. Á dàbí pé kò sí ẹnikẹ́ni tó fẹ́ràn rẹ̀ tó, àti dáríjì á nira, àti fẹ́ràn á nira, tó pé kò sí ìtùnú fún ọkàn rẹ̀. Ó ní àwọn kan ṣe wà tó wà nínú ìkorò ọkàn lòdì sí àwọn ẹlòmíì nítorí pé wọn ò rí ìtùnú gbà. Ó ní àwọn kan ṣe pẹ̀yìndà lẹ́yìn Kristi lónìí nítorí pé wọn ò rí ìtùnú gbà. Mo pàṣẹ, mo sì gbà ládùúrà, ìwọ tó ń gbọ́ mi wá rí ìtùnú gbà o. Kò sí bó ṣe lè rí. Tó bá ń bá èèyàn jà kò ní kó bá Ọlọ́run jà. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí bí èèyàn tí a bá gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run, bóyá àlùfáà ni àbọ̀mọ̀ ọjọ́ àbí bó ti wò ó rí àbí ẹbí wa ni, tí ó bá ṣe àìdá sí wa, Ọlọ́run la máa ń fi kanra mọ́. Ọlọ́run la máa kẹ̀yìn sí pé Ọlọ́run bí eléyìí tó ń pọ̀ Ọlọ́run tó tiẹ̀ tún mọ Ọlọ́run jù mí lọ bá lè ṣe búburú tó ṣe aburú sí mi báyìí. Á jẹ́ wípé irọ́ ni tá ń pè lẹ́sìn, irọ́ ni kìrìsìtẹ́nì yìí. Á ní pé irọ́ ni àwa kẹ̀yìn sọ́lọ́ lábẹ̀ sí bá Ọlọ́run jà. Má bá Ọlọ́run jà, má bá Ọlọ́run bínú, má bá ẹlẹ́dàá rẹ̀ jà. O gbọ́dọ̀ làjà pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀, nítorí pé ẹlẹ́dàá rẹ̀ fún ara rẹ̀ fẹ́ràn rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́, ó ṣètò ìtùnú fún ọ. Ó mọ̀ pé nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ìjátilẹ̀ ló wà nínú ayé. Ó mọ̀ pé nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú ló wà nínú ayé. Ó mọ̀ pé nínú ayé lóòótọ́ la jẹ́ àtúnbí, la jẹ́ ẹni ọ̀tọ̀ ẹ̀dá titun. Ṣùgbọ́n a wà nínú àárín àwọn èèyàn ìkà, a wà nínú ayé ibi. Nítorí náà ó ṣètò ìtùnú fún wa, pé nípa ìtùnú tóun ṣètò fún wa, a lè ní ìrètí nínú ayé, ìrètí ògo nínú rẹ̀. Nípa ìtùnú tó ṣètò fún wa, a lè ní ìgboyà àti ìgbaniníyànjú láti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rere àti iṣẹ́ rere. Ẹ ká ka ìwé Kólósè orí 2 ẹsẹ̀ 2. Mo sọ nípa ìtùnú, ipa tí ìtùnú kó nínú ọkàn gẹ́gẹ́ bí ènìyàn. Kólósè orí 2 ẹsẹ̀ 2. Kí a lè tu ọkàn wọn nínú, bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹkún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi. Gbogbo ọkàn wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ la ṣètò ìtùnú fún nípa ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ lóye rẹ̀ pé Ọlọ́run ò fi wálẹ̀ láìsí ìtùnú, torí bí ò bá sí ìtùnú nínú ọkàn ò ní ìfẹsẹ̀múlẹ̀, ọkàn ò ní àlàáfíà. Bẹ́ẹ̀ ni, ọkàn ò ní àlàáfíà, ọkàn ò ní wà ní pípé, ọkàn lè wà ní rúurú bí ò bá sí ìtùnú. Ẹ wo ìwé Kọ́ríńtì kejì yẹn orí 1 ẹsẹ̀ 4 kákọ́ kà yẹn náà ká tó ka orí 7. Ẹni tí ó ń tù wá nínú ní gbogbo wàhálà wa, kí àwa kí ó lè máa tu àwọn tí ó wà nínú wàhálà kí wàhálà nínú, nípa ìtùnú náà tí a fi ń tu àwa tìkára wa nínú láti ọ̀dọ̀ Ọlọ́run wa. Ọlọ́run ló ń tù wá nínú. Tọ́lọ́run bá dáhùn àdúrà rẹ̀, ó ń tù ẹ́ nínú ni o. Bọ́lọ́ bá ń pa ẹ́ mọ́, ó ń tù ẹ́ nínú ni o. Bí Ọlọ́run bá mú ọ wà, tó dá ọ sí, tó dá ọmọ rẹ sí, aya rẹ sí, ọkọ rẹ sí, ó ń tù ọ́ nínú ni kó lè tu ẹlòmíì náà nínú. Bẹ́ẹ̀ ni, bí o bá wà lálàáfíà, bọ́lọ́ bá ṣe dáadáa sí ọ, ó tù ọ́ nínú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lọ èṣù á mú ibi wá, Ọlọ́run á sì yí ibi yẹn padà. Ṣùgbọ́n ìgbà míì Ọlọ́run á fẹ́ ká rí ìrí rẹ̀, pé òjò rẹ̀ ni ò ní rọ̀, ṣùgbọ́n a máa rí ìrì. Ó ló máa ṣe nígbà míì pé onígbàgbọ́ lè bára rẹ̀ nínú ìjàmbá ọkọ̀ tó pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lójú ẹsẹ̀, ṣùgbọ́n òun á ní ìpalára díẹ̀, á lọ sí ilé ìwòsàn fún bí ọjọ́ díẹ̀, á sì padà lọlé. Á wò pé ẹlòmíì kà kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó dá ẹ̀mí mi so pa mí. Á ní kò yẹ kí n wà nínú ìjàmbá ọkọ̀ yẹn rárá. Kò mọ̀ wípé ohun tó Ọlọ́run ń ṣe, ó mú ọ̀pọ̀lọpọ̀ ibi kúrò, ṣùgbọ́n ó fàmì hàn ẹ́ kó bá mọ̀ wípé ohun tọ̀tàárò tó pètò tó ṣe ó kọjá bó ṣe rí lọ ẹ̀. Nítorí náà ìtùnú ni ìkóyọ tó kó wa yẹn, ìtùnú ló jẹ́ fún wa. Gbogbo ọ̀nà l'Ọlọ́run fi ń tù wá nínú. Kọ́ríńtì kejì orí 7 yẹn ẹsẹ̀ 6 kí lóun náà tún sọ. Ó ní ṣùgbọ́n ẹni tí ń tu àwọn onírẹ̀lẹ̀ nínú, àní Ọlọ́run, ó tù wá nínú nípa dídé títù. Ìwọ tó bá ti jẹ́ onírẹ̀lẹ̀, Ọlọ́run á tù ẹ́ nínú. Torí pé ìwọ tó bá jẹ́ onírẹ̀lẹ̀ tó ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, tó ń tẹ̀lé Ọlọ́run, ìtùnú ń bẹ fún ọ. Bẹ́ẹ̀ ni, ó ní ó tù wá nínú nípa dídé títù.
ó túmọ̀ sí wípé bí ìwọ náà ṣe ń lọ tó ń jáde tó ń wọlé, Ọlọ́run fi ẹ́ ṣe ìtùnú fún àwọn tó bá bá ọ pàdé. Ṣebí nígbà tí ìrìjú dé bá agbọ́tí àti alásè nínú túbú ni Jósẹ́fù gbéra rẹ̀ láti tù wọ́n nínú. Bẹ́ẹ̀ni, ló gbéra rẹ̀ wípé ẹ jẹ́ kí n tù wọ́n nínú, ẹ kí n tù wọ́n nínú pé lóde tí ojú yín tó fòró, tí ojú yín ó kọ́rẹ́ lọ́wọ́, kò dá, kò ṣeé wò, kí ló ṣẹlẹ̀? Wọ́n sì sọ fún un wípé àwọn lálàá kan ni àlá yẹn ò dá rárá. Jósẹ́fù ní pé mo ní ẹ̀bùn àlá, mo lè túmọ̀ àlá, mo sì ń lálàá. Ìwọ tó bá ń lálàá, gbàdúrà kó lè túmọ̀ àlá rẹ̀. Ó sì túmọ̀ àlá fún wọn, ó sì tù wọ́n nínú. Nígbà tí a fi Jósẹ́fù tu agbọ́tí nínú, ó sọ fún agbọ́tí pé tó bá ti dá ààfin padà, má gbàgbé mi. Ó gbàgbé rẹ̀ lóòótọ́, ṣùgbọ́n Ọlọ́run ò gbàgbé ẹ̀. Ọlọ́run mú kí Fáráò kó lálàá, kí agbọ́tí lè rántí Jósẹ́fù, kó lè pe Jósẹ́fù wá wípé wá túmọ̀ àlá ọba. Nígbà tó túmọ̀ àlá ọba tán, ọba sọ ọ́ dọba. Mo pa láṣẹ fún wọn tó ń gbọ́ mi, ọba ọ̀run á sọ ọ́ dọba. Ọba ọ̀run á ṣe kí ni? Á sọ ọ́ dọba. Lábẹ́ bó ti wù kó rí. Mo fẹ́ kó mọ̀ wípé o gbọ́dọ̀ mọ orísun ìtùnú rẹ tòótọ́, èyí tí ń ṣe ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Òun láti kà nínú ìwé Róòmù orí márùndínlógún yẹn, orí márùndínlógún ẹsẹ̀ 4 yẹn, ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbìyànjú wa lórí ọ̀rọ̀ ìtùnú yìí. Mo fẹ́ ṣàwárí rẹ̀ kí n kà á lẹ́ẹ̀kan sí fún wa. Ó ní nítorí ohunkóhun tí a ti kọ tẹ́lẹ̀, a ti kọ fún kíkọ́ wa pé nípa sùúrù àti ìtùnú ìwé mímọ́ kí a lè ní ìrètí. Nípa sùúrù àti ìtùnú ìwé mímọ́ ká lè ṣe kí ni? Ká lè ní ìrètí. A gbọ́dọ̀ ní ìrètí. Nígbà tí a bá gbàgbọ́ pé lóòótọ́ Ọlọ́run ṣètò ìtùnú fún wa, ó sì ṣètò rẹ̀ nínú ìwé mímọ́ wípé àwa tá a jẹ́ ọmọ rẹ̀, a jẹ́ orísun ìtùnú fún ẹlòmíràn, a jẹ́ orísun ìtùnú fún gbogbo ara wa gẹ́gẹ́ bí ẹ̀yà Kristi lápapọ̀. Kò yẹ kí n mọ onígbàgbọ́ mìíràn kí n má rí ìtùnú lọ́dọ̀ rẹ̀. Lóòótọ́ ojú èèyàn lè kọ́rẹ́ lọ́wọ́, lóòótọ́ ohun tí èèyàn ń là kọjá ó lè kọjá ohun tí ẹlòmíì ń là kọjá, lóòótọ́ ohun tí ẹlòmíì ń là kọjá ó lè kọjá ohun tí wọ́n ń là kọjá. Ṣùgbọ́n ìwọ tí Jósẹ́fù wo ìṣòro rẹ̀, kò wò wípé òun la nǹkan tó lágbára kọjá, kò wò wípé gbogbo ayé rẹ̀ kò tí ì rí àlàáfíà, kò tí ì rí ìtùnú kankan látọ̀dọ̀ ẹnì kankan, kò tí ẹ̀ wò wípé títí bí ó fi dé túbú, kò rẹ́rìn láàárọ̀ kó dalẹ́ rí, ó kàn ń wọnú ibi sínú ibi ni. Nígbà tó rí àwọn kan tí ojú wọn fòróró, tójú wọn ó kọ́rẹ́ lọ́wọ́, tó wà nínú ìbànújẹ́, ó rántí ọ̀rọ̀ Ọlọ́run, ó gbìyànjú àti tù wọ́n nínú àti mú kán tújú ká. Níbẹ̀ ni a ti gbin irúgbìn tí ó padà wá jẹ́ ìkórè ìtùnú fún Jósẹ́fù. Níbẹ̀ láti so Jósẹ́fù papọ̀ mọ́ ọjọ́ iwájú rẹ̀ gẹ́gẹ́ bí ọba láàfin ní ìlú Íjíbítì. Ìwọ náà gbọ́dọ̀ mọ̀ wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́, ó gbọ́dọ̀ gbìyànjú àti máa tu àwọn ènìyàn tó wà láyìíká rẹ nínú, pàápàá àwọn agboolé ìgbàgbọ́, ẹbí rẹ, òbí rẹ, ẹ̀gbọ́n àbúrò, àwọn alábàágbé rẹ, àwọn alábàáṣiṣẹ́ rẹ. Ó gbọ́dọ̀ jẹ́ orísun ìtùnú. Má jẹ́ orísun ìkà, má jẹ́ orísun ìbànújẹ́. Ní mo burú gan, kí lọ èrè wo ló gbà ń bẹ́ẹ̀? Ó burú gan, èrè wo ló rí gbà ń bẹ́ẹ̀? Bó bá ṣe rí lèmi ṣe máa ń sọ, ní kó má sòótọ́. Èwo ni kó òótọ́ rẹ má nífẹ̀ẹ́ nú, òótọ́ rẹ ò láàánú nú, kò nífẹ̀ẹ́ nú, kò lórí ọ̀fẹ́ nú, nítorí pé òògbó wípé kí ọ̀rọ̀ ẹnu rẹ kó jẹ́ ìtùnú fún ẹlòmíràn. Gbà mí gbọ́ sà, tó bá pẹ́ lóòótọ́ ni ẹ̀mí Ọlọ́run bẹ lórí rẹ, tọ̀rọ̀ Ọlọ́run sì wà lẹ́nu rẹ, ìtùnú gbọ́dọ̀ jáde. Bẹ́ẹ̀ ni nípasẹ̀ ọ̀rọ̀ rẹ àti iṣẹ́ ìránṣẹ́ rẹ, ìtùnú gbọ́dọ̀ jáde fún àwọn ẹlòmíràn. Ẹ wá wọnú ìwé Àìsáyà orí 61 yẹn, Àìsáyà 61, tá bá kà láti ẹsẹ̀ 1 dé 2 àbí 3, kí ló sọ nípa ọ̀rọ̀ ìtùnú? Ó ní ẹ̀mí Olúwa Ọlọ́run ń bẹ lára mi, nítorí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì. Àkọ́kọ́ ni kẹ́ bá mọ̀ wípé Ọlọ́run ó létò fún gbogbo wa, pàápàá tí ọkàn wa bá wà ní ìpòrúru, tí ọkàn wa bá
ó wà nínú ìbànújẹ́. Ó ní láti wàásù ìrere fún àwọn òtòṣì. Ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn. Ìjọ lè sọ fún mi lónìí wípé kí ni ìyà tó kọ sí àwọn tó wà nínú ìròbìnújẹ́ láyìíká rẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lágbàáyé lónìí náà wà nínú ìròbìnújẹ́. Inú wọn ò dùn, ojú wọn kọ́rẹ́ lọ́wọ́, wọ́n kórìíra ayé wọn, wọ́n kórìíra ìrírí wọn, wọ́n kórìíra ẹlòmí àti ra aya tó kórìíra ọkọ, àti rí ọkọ tó kórìíra aya, àti rí ọmọ tó kórìíra òbí, àti rí òbí tó kórìíra ọmọ. Kò sí tó tẹ́ wọn lọ́rùn. Wọ́n wà nínú ìròbìnújẹ́ tó gbé kíni ọkàn wọn ò rí ìtùnú. Ó ní láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn. Wọ́n sọ pé Ọlọ́run súnmọ́ àwọn tó wà nínú ìròbìnújẹ́ ọkàn. Wípé Ọlọ́run ìfẹ́ ni, ó sì létò fún gbogbo wa. Láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè. Láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa àti ọjọ́ ẹ̀san Ọlọ́run wa. Láti tu gbogbo àwọn tí ń kẹ́dùn nínú. Mo gbàdúrà lẹ́ẹ̀kan sí wọ́n tó bá ń gbọ́ mi tó wà nínú ìròbìnújẹ́ àbó ń kẹ́dùn. Ó wà nínú ẹ̀dùn ọkàn kan àbí òmíràn. Gba ìtùnú Ọlọ́run. Ìtùnú kó wá fún ọ lábẹ́ bó ti wù kó rí. Wí wọ́n sọ pé lára iṣẹ́ òróró, lára iṣẹ́ ìfòròyàn, lára iṣẹ́ ẹ̀mí láti pàṣẹ ẹ̀mí mọ́ ni wípé láti tu gbogbo àwọn kan tó wà nínú ìkẹ́dùn láti tù wọ́n nínú, gbogbo ọkàn tó wà nínú ìbìnújẹ́ láti tù wọ́n nínú. Àwa sì ló ń lò fún ara wa nípa ọ̀rọ̀ wa, nípa ìṣe wa, gẹ́gẹ́ bí Bíbélì tí mo kà lẹ́ẹ̀kan yẹn, nípa ìfẹsẹ̀wàmúlẹ̀ nínú ọ̀rọ̀ rere sọ àti iṣẹ́ rere ṣe ló fi ń tù wá nínú. Pé ìwọ tá a bá ti tù nínú, o gbọ́dọ̀ lè sọ̀rọ̀ rere jáde, o sì gbọ́dọ̀ lè ṣe iṣẹ́ rere tí gbogbo èèyàn yóò mọ̀ wípé iṣẹ́ rere rèé. Torí ẹni tá a bá ti tù nínú ò ní lè ṣe. Ṣùgbọ́n ìwọ tá a bá ti tù nínú, o gbọ́dọ̀ dìde fún ìtùnú ẹlòmíì. Ó ní pé láti yàn fún àwọn tí ń ṣọ̀fọ̀ ní Síónì. Èèyàn lè wà ní Síónì ìlú Ọlọ́run kó sì ṣọ̀fọ̀. Ìbànújẹ́ ló máa ń mú kéèyàn ṣọ̀fọ̀, ló máa ń mú kéèyàn sọkún, kéèyàn wà nínú ìkáàánú àti ìmí ẹ̀dùn, kéèyàn máa kẹ́dùn, kó máa kẹ́dùn, kó máa rántí àwọn ìgbà tó ti kọjá, kó máa rántí tó ti ṣaláìní ẹ̀, kó máa rántí ìgbà tá ti yàn jẹ, kó máa rántí ìgbà tá ti kórìíra rẹ̀, kó máa rántí àwọn ẹ̀gbin àti ẹ̀gàn tí a ti ṣe sí ayé rẹ̀ àti àyànmọ́ rẹ̀. Yóò sì máa sunkún, yóò máa kẹ́dùn, yóò máa wà ní ìbànújẹ́. Ó lè wà ní Síónì, ọ̀pọ̀ ní Síónì lónìí, àbí àárín àwọn bí ìjọṣepọ̀ tó láyé, pàápàá láfíríkà, pàápàá ní ìlú Nàìjíríà táwa wà yìí, bí ìjọṣepọ̀ tó, ẹni mélòó ló wà nínú ayọ̀ nínú ọkàn? Ǹjẹ́ a ṣe ẹ̀ ń rò wípé àwọn tí ò rówó jẹun, àbáwọn tó rówó jẹun tí ò rówó ilé, àwọn tó rówó jẹun tó rówó ilé tó yẹ pé láti ọwọ́ wọn dẹ́nu òun ni iṣẹ́ ọwọ́ wọn, iṣẹ́ wọn ò tó wọn, àbáwọn tí iṣẹ́ ọwọ́ wọn tó wọn ṣùgbọ́n wọ́n dára lé àwọn ọjọ́, wọ́n dára lé àwọn tó gbà wípé onígbàgbọ́ ni wọ́n, tí wọ́n sì ṣe kí ni wọ́n sì kábàámọ̀. Ìjọ wo náà fẹ́ rí ìtùnú tí wọ́n ti wà nínú ìròbìnújẹ́, tó ti wà nínú ìkáàánú àti ìmí ẹ̀dùn, tí wọ́n kẹ́dùn gbogbo àtọ́ sì ń kábàámọ̀ wípé ìbámọ̀ ìbá má gbára lé onígbàgbọ́ báyìí báyìí, ẹni báyìí ìbá má gbára lé o, ìbá má gbára lé àwọn tí a ti ṣe ní jàǹbá nínú ìjọ ńkọ́, àwọn tí àlùfáà ti ṣe ní jàǹbá tó ti ba ayé wọn jẹ́, tó ti gba yaláyà, tó ti ẹlòmíì gbọkọlọkọ mọ́ lọ́wọ́, àlùfáà ni wọ́n. Àwọn ọmọ tá ti ba ayé wọn jẹ́ nítorí pé kí ni wọ́n torí Ọlọ́run wọnú ìjọ ńkọ́. Ìjọ wo náà fẹ́ rí ìtùnú? Ta ni yóò tù wọ́n nínú? Báwo náà ṣe fẹ́ rí Ọlọ́run? Báwo náà ṣe fẹ́ ronú nípa Ọlọ́run? Ọjọ́ wo náà máa dáríjì ara wọn, dáríjì Ọlọ́run, dáríjì àwọn èèyàn Ọlọ́run tó ṣojú Ọlọ́run sí wọn? Ọlọ́run fẹ́ ká ṣojú òun dáadáa, ló ṣe kọ́ ọ nípa fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé bí o bá ti rí ìtùnú gbà lóòótọ́ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run látọ̀dọ̀ Ọlọ́run, ó jẹ́ orísun ìtùnú fún ẹlòmíràn. Gbogbo àwọn tó bá wà láyìíká rẹ, tó bá wà ní ìròbìnújẹ́ tàbí ìkẹ́dùn ọkàn, ó gbọ́dọ̀ lè tù wọ́n nínú o. Iṣẹ́ tọ́lọ́run tó rán wa nìyẹn gẹ́gẹ́ bí ènìyàn, láti yàn fún àwọn tí ń ṣọ̀fọ̀ fún Síónì, láti fi ọ̀ṣọ́ fún wọn nípò eérú. Ìyẹn lè wà ní Síónì kí ó ṣọ̀fọ̀, mo pa láṣẹ ò ní ṣọ̀fọ̀. Ó bá wo ìwé Àìsáyà yẹn orí 59 ẹsẹ̀ 21, mo ń sọ nǹkan fún wa bẹ́ẹ̀ ni o fẹ́ fi ó ní ti èmi èyí ni májẹ̀mú mi pẹ̀lú wọn ni Olúwa wí,
ẹ̀mí mi tí ó wà lára rẹ̀ àti ọ̀rọ̀ mi tí mo fi sí ẹnu rẹ̀, ẹ̀mí mi tó wà lẹ́nu rẹ̀ àti ọ̀rọ̀ mi tí mo fi sí ẹnu rẹ̀ kì yóò kúrò ní ẹnu rẹ̀ tàbí kúrò lẹ́nu irú ọmọ rẹ̀ tàbí kúrò lẹ́nu irú ọmọ ọmọ rẹ̀, ni Olúwa wí, láti ìsinsìnyí lọ àti láéláé. Bẹ́ẹ̀ ni Olúwa bá ń bẹ lára rẹ̀ lóòótọ́, ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ wà lẹ́nu rẹ̀. Ọ̀rọ̀ ìtùnú sì ni. Ọ̀rọ̀ kí mo pè é? Ọ̀rọ̀ ìtùnú sì ni. Nítorí kí ni? Nítorí pé àjọṣe ìṣọ̀kan rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́ ó dá lé ìmọ̀ ìjìnlẹ̀ ìwé mímọ́. Jẹ́ kí n sọ lẹ́ẹ̀kan sí. Àjọṣe ìṣọ̀kan rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́ ó dá lé ìmọ̀ ìjìnlẹ̀ ìwé mímọ́. Nípa ìmọ̀ ìjìnlẹ̀, o gbọ́dọ̀ mọ̀ wípé ìwọ o gbọ́dọ̀ dá iṣẹ́ tí ẹ̀mí ń ṣe nínú ọkàn rẹ, o gbọ́dọ̀ dá mọ̀. Ìmọ̀ ìjìnlẹ̀ yìí túmọ̀ sí wípé o máa ní ohun tí a lè pè ní ìdánimọ̀ dáadáa láàrin ìwọ àti ẹ̀mí mímọ́. O máa ní ìrírí ojúkojú láàrin ìwọ àti Ọlọ́run nínú ọkàn rẹ. Ohun tí Ọlọ́run ṣe, wá mọ̀ pé Ọlọ́run ló ń ṣe èyí, ló ń bá ẹ sọ èyí. O máa ní ìfihàn ní gbàgede ìwà Ọlọ́run nínú ara rẹ yóò jẹyọ nínú ìhùwàsí rẹ, ìṣesí rẹ, bó ṣe ń ṣe láyé, bó ṣe ń sọ̀rọ̀, bó ṣe ń hùwàsí. Ìwà Ọlọ́run, ìwà rere Ọlọ́run lára rẹ yóò máa jẹyọ nítorí pé o ní ìṣọ̀kan pẹ̀lú ẹ̀mí mímọ́ nínú ọkàn rẹ, torí o ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́. O máa wá mú wá sínú ìṣe rẹ ní ojoojúmọ́. Nítorí náà, láìsí ìdàgbàsókè nínú ìmọ̀ ìwé mímọ́, àǹfààní rẹ sí agbára Ọlọ́run nípa ẹ̀mí mímọ́ yóò ní ìdábù tàbí ìdádúró. O yóò ní ìdábù tàbí ìdádúró. Torí nínú ayé yìí, ìmọ̀ ìjìnlẹ̀ nínú ìwé mímọ́ òun ló máa mú kí àǹfààní wa láti lo agbára Ọlọ́run fún ìtùnú, fún ìdáǹdè, fún ìwòsàn, bẹ́ẹ̀ ni kí ó máa pọ̀ sí, kí ó má ní ìdádúró tàbí ìdábù. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ dìrọ̀ mọ́ àṣẹ àti ìlànà ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́ nípa ohun gbogbo. Bẹ́ẹ̀ ni nípa ohun gbogbo, àṣẹ ìwé mímọ́ gbọ́dọ̀ jẹ́ àṣẹ àti èdìdí ohun gbogbo tá à ń ṣe láyé, tí o bá fẹ́ kí ìtùnú tí Ọlọ́run ṣètò rẹ̀ kí ó tẹ̀lé ọ, tí o bá fẹ́ kí ìtùnú tí Ọlọ́run ṣètò rẹ̀ nípa ìwé mímọ́ kí ó bá ọ lálejò. Òun la ṣe ń pe ẹ̀mí mímọ́ ní olùtùnú, torí pé òun ló ṣẹ̀dá ìwé mímọ́, òun ló kọ sílẹ̀ o. Bẹ́ẹ̀ ni òun sì la fi fún wa wípé kó ṣojú mẹ́ta lọ́kan láti tu ọkàn wa nínú gbogbo ìrírí wa láyé. O gbọ́dọ̀ gbà wípé àṣẹ ni ìwé mímọ́ jẹ́. Bẹ́ẹ̀ ni nínú ohun gbogbo, jẹ́ kí ìmọ̀ yìí kí ó tù ọ́ nínú. Bẹ́ẹ̀ ni jẹ́ kó tù ọ́ nínú, jẹ́ kí ó mú ìtùnú bá ọ. Gbà mí gbọ́ sà, ẹ̀mí ò lè ran ẹnikẹ́ni lọ́wọ́ tó bá kórìíra ìwé mímọ́. O ò lè jẹ́ èèyàn tó kórìíra ìwé mímọ́, nítorí pé kí ni? Ohun àmúlò tó nìkan ni ìwé mímọ́ jẹ́ fún ìfihàn agbára Ọlọ́run láyé. Pẹpẹ àdúrà sì ni a ti ń ṣẹ̀dá tàbí pọ̀ agbára Ọlọ́run jáde láyé. Kí la sì ń sọ tá a bá ń gbàdúrà? Ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́, òun là ń sọ nínú pẹpẹ àdúrà o. Tá a bá sì ń gbàdúrà, òun ni agbára Ọlọ́run, lẹ̀mọ́ yóò gbé agbára Ọlọ́run jáde. Ta ló ń fún alágbára Ọlọ́run? Ẹ̀mí mímọ́. Ta ló ń fún alẹ́ mọ́? Jésù. Ta ló fún wa ní Jésù? Ọlọ́run Baba. O gbọ́dọ̀ mọ̀ wípé orísun ìtùnú rẹ tòótọ́ nínú ayé yìí kò ń ṣe ènìyàn bí kò ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tó bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, tó bá gbọ́ràn sí Ọlọ́run ní tòótọ́, àwọn ni yóò jẹ́ ìtùnú fún ọ, wọn ò ní jẹ́ orísun ìbànújẹ́ fún ọ, wọn ò ní bà ọ́ nínú jẹ́, wọn ò ní já ọ láyà láì nídìí, wọn ò ní jẹ́ ẹni tí ó dalẹ̀ rẹ, tí ó já ọ tilẹ̀ irọ́. Bẹ́ẹ̀ ni wọ́n á jẹ́ bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́ wọn á jẹ́ bẹ́ẹ̀ kọ́ wọn. Wọ́n á jẹ́ ènìyàn tó jẹ́ wípé wọ́n ṣojú Ọlọ́run dáadáa nínú ayé rẹ̀. Mo fẹ́ kó wà yíká rẹ, ẹni tí ò bá lè ṣojú Ọlọ́run dáadáa nínú ayé rẹ̀ kò ń ṣọ̀rẹ́ rẹ o, kò ń ṣe ẹni tó yẹ kó tẹ̀lé o, kò ń ṣe ẹni tó yẹ kó gbọ́ràn sí. Àwọn tó máa tẹ̀lé, tó máa gbọ́kànlé,
àwọn ló ṣojú Ọlọ́run dáadáa nínú ayé rẹ, àwọn ni a lè pè lórísun ìtùnú fún ọ. Mo fẹ́ kó mọ̀ pé lábẹ́ bó ti wù kórí ètò Ọlọ́run á wá sí ìmúṣẹ o. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì yìí, mo wá fún àwa nígbà tá à ń ṣe ìjọsìn àkọ́kọ́ yẹn, ẹ̀sìn àkọ́kọ́ yẹn, mo wá fún wa torí pé mi kọ sílẹ̀ mi rí, mo fẹ́ kà fún wa láwa tá à ń ṣe Yorùbá. Ìwé Àìsáyà, ẹsẹ̀ Bíbélì ẹ ka ìwé Àìsáyà 46:11 ó ní ẹni tí ń pe idì láti ìlà oòrùn wá, ọkùnrin náà tí ó mú ìmọ̀ mi ṣẹ láti ilẹ̀ jíjìn. Bí àwọn tó wà nítòsí ò bá lè ṣojú Ọlọ́run dáadáa, mọ nǹkan tó máa ń ṣe ni á mú èèyàn wá láti ọ̀nà jíjìn. Nígbà kan Ọlọ́run sọ fún Paul pé fọkànbalẹ̀, níbi tó wà yẹn mo ní àwọn èèyàn tó pọ̀ níbi tó wà yẹn, wọ́n á ràn ẹ́ lọ́wọ́. Nígbà tí àwọn Júù fẹ́ pa ó ní wọ́n á ràn ẹ́ lọ́wọ́, fọkàn rẹ̀ bá àwọn sì ló ràn ọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni bí Ọlọ́run ò bá rí àwọn èèyàn tí yóò ṣojú rẹ̀ dáadáa nítòsí láti tù ọ́ nínú gẹ́gẹ́ bí ó ṣe ṣètò rẹ̀, yóò rán èèyàn wá láti ọ̀nà jíjìn láti tù ọ́ nínú. Gbà mí gbọ́ sà, ó ní lóòótọ́ èmi ti sọ, èmi ó sì mú un ṣẹ, èmi ti pinnu rẹ̀, èmi ó sì ṣe é pẹ̀lú. Yẹn kálẹ̀ kan sí fún ọ kó o bá gbọ́ lọ́n gbọ́ pé ìpinnu Ọlọ́run fún ayé rẹ yóò wá sí ìmúṣẹ o. Èèyàn ń gbà mí, èèyàn ò lè ṣe bí Ọlọ́run gbà mí o, torí èèyàn ń ṣe Ọlọ́run o. Nítorí náà ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni, Ọlọ́run nìkan ló ṣe gbẹ́kẹ̀lé. Ohun tí ó lè gba Ọlọ́run gbọ́ fún ni wípé àwọn ènìyàn tí ó ṣojú Ọlọ́run dáadáa sí ọ, pé kọ́lọ́run kó má mú wọn jìnnà, kó wà nítòsí rẹ, kí wọn náà kó jẹ́ wípé ohun tó máa rí nínú ayé àwọn ènìyàn nìyẹn, tó máa fi lóun bá wọn dọ̀rẹ́, tó máa fi ní òun bá wọn ní ìbárìpọ̀ o. Má máa wò wípé torí pé wọ́n lówó àbọ̀ ńlọ́kọ̀ ọ́nílé ọ́nígbà ńláwo, máa wò wípé wọ́n ṣojú Ọlọ́run dáadáa, wọ́n lẹ́mìí Ọlọ́run, wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n gba ìwé mímọ́ gbọ́, kó o tó lè pè wọ́n ní alábàárìpọ̀ rẹ àbí ọ̀rẹ́ rẹ. Mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì yẹn dáadáa ká tó gbàdúrà. Ó ní ẹni tí ń pe idì láti ìlà oòrùn wá, ọkùnrin náà tí ó mú ìmọ̀ mi ṣẹ láti ilẹ̀ jíjìn wá. Lóòótọ́ èmi ti sọ, èmi ó sì mú un ṣẹ, èmi ti pinnu rẹ̀, èmi ó sì ṣe é pẹ̀lú. Mo gbàdúrà fún ọ pàápàá ìwọ tó bá wò wípé a ti já ọ tílẹ̀, a ti dà ọ́, àwọn tó gbẹ́kẹ̀lé ọ ti ṣe ọ ní ìjàmbá, ìlérí Olúwa lè má wá sí ìmúṣẹ. Irọ́ ni o. Tó bá yẹ pé lóòótọ́ ni ìlérí Olúwa ń bẹ lórí rẹ, tí mo sì mọ̀ kó ń bẹ lórí rẹ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ fún wa, yóò wá sí ìmúṣẹ. Lábẹ́ bó ti wù kórí, ètò Ọlọ́run fún ọ yóò wá sí ìmúṣẹ, ìgbóná Ọlọ́run fún ọ yóò wá sí ìmúṣẹ. Mo fẹ́ kó gba Ọlọ́run gbọ́ wípé kò sí lábẹ́ bó ti wù kórí, ìtùnú ń bẹ fún ọ, ìtùnú ń bẹ fún ọkàn rẹ, ìbìnújẹ́ yẹn yóò parẹ́, ìkẹ́dùn yẹn yóò parẹ́, gbogbo ohun tó ti pàdánù, gbogbo ọ̀nà tó ti mófo, lórúkọ Jésù Ọlọ́run yóò múnú ẹ dùn, yóò mú ohun gbogbo padà bọ̀ sípò fún ọ. Bẹ́ẹ̀ ni ìkólọ rẹ ní rere Ọlọ́run yóò dá padà ọ ní ìlọ́po ìlọ́po. Ìwọ tó ń gbọ́ mi ò tí ì fàyè rẹ fún Jésù, mo fẹ́ gbà ọ́ níyànjú lónìí pé àkókò tí ì lọ o. Bẹ́ẹ̀ ni tó bá láǹfààní àti gbọ́ mi, ó yìí wà láyé, ìrètí ń bẹ fún ọ. Mo fẹ́ kó juwọ́lẹ̀ fún Jésù, kọ́kàn rẹ náà lè rí ìtùnú, kí ìbànújẹ́ lè fò lọ. O ò nílò àti kórìíra ara rẹ mọ́, kórìíra àwọn tó wà láyìíká rẹ, kórìíra gbogbo ènìyàn. Irọ́, nítorí pé ọkàn rẹ ò ní ìtùnú ló ṣe ní ìkórìíra. Tó bá fẹ́ kí ìfẹ́ padà sínú ọkàn rẹ, kí ayọ̀ padà sínú ọkàn rẹ, kí àlàáfíà padà bọ̀ sínú ọkàn rẹ, o gbọ́dọ̀ gba ìtùnú tí Jésù mú wá o, tó mú wá fún wa nípa ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ kí o yọ̀ǹda fọ́lọ́run lónìí, kí o jẹ́wọ́ Jésù lólúwa àti olùgbàlà rẹ. Mo fẹ́ kí o gbàdúrà yìí pẹ̀lú mi wípé Ọlọ́run bàbá mi o, lórúkọ Jésù, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, mo jẹ́wọ́ Jésù Kristi ní olúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ni Jésù Kristi wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ tèmi àti ti gbogbo ènìyàn. Ó sì jíǹde ní ọjọ́ kẹta, ó gòkè rí ọ̀run, jókòó sí ọwọ́ ọ̀tún baba. Láti òní lọ, ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè, ẹ sọ mí di ẹni ọ̀tún, ẹ sọ mí di àtúnbí. Láti òní lọ, mo fi gbogbo ayé mi fún ọ láti máa sìn ọ títí ayé. Lórúkọ Jésù Kristi olúwa wa. Ìwọ tó gbàdúrà ẹ tọkàntọkàn, mo gbàdúrà fún ọ, adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Tabari àìsàn lára rẹ, ó fi ayé rẹ sílẹ̀, ohun gbogbo nínú ayé rẹ ó di ọ̀tun o. Ẹ̀ṣẹ̀ kò ní borí rẹ mọ́ o. Ẹ̀ṣẹ̀, àwọn ẹ̀tàn àti ẹlẹ́tàn wọn ò ní tàn wọ́n mọ́. Agbára ẹ̀ṣẹ̀ ó fò lọ lórí rẹ. Gbogbo ohun tó ń gba Ọlọ́run gbọ́ tó jẹ́ àfojúsùn rẹ, lórúkọ Jésù
Ọlọ́run fi ìdáhùn rẹ̀ ó fi kí ọ káàbọ̀ sínú ìjọba rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà lórúkọ Jésù Olúwa wa. Mo fẹ́ súre fún àwa tá ẹ̀ ń gbọ́ mi lónìí nípa ìsúre tí Ísákì súre fún Jákọ́bù nínú ìwé Genesis orí 17. Mo fẹ́ súre fún wa. Ìwọ tó bá mọ́rẹ lọ́wọ́ lọ́jọ́ ìsìn òní, o lè fi ọrẹ rẹ sílẹ̀. Ọrẹ wòlíì ni ọrẹ ọjọ́ Olúwa, ìdámẹ́wàá rẹ yóò ṣe ìtẹ́wọ́gbà lórúkọ Jésù, yóò ṣe ìtẹ́wọ́gbà lábẹ́ bó ti wù kó rí, yóò ṣe ìtẹ́wọ́gbà. Mo fẹ́ kó tẹ́ ọwọ́ rẹ síwájú gbogbo ènìyàn. Mo fẹ́ súre nípa ìtọ́ni tọ́lọ́run fún mi lónìí wípé ire tá a sú kì í ṣe ti ọgbà Édẹ́nì títí tí Ísákì sú fún Jákọ́bù, kí n sú fún gbogbo ènìyàn tí ó bá darapọ̀ mọ́ wa nínú ìsìn tí òní. Mo wà nínú ìwé Genesis orí 17 27. Máa bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 27 yẹn. Ó ní ó sì súnmọ́, ó sì fi ẹnu kò ó ní ẹnu, ó sì gbọ́ òórùn aṣọ rẹ̀, ó sì súre fún un. Ó sì wí pé, wò ó, òórùn ọmọ mi ó dàbí òórùn oko èyí tí Olúwa ti bù sí. Mo pa láṣẹ fún ọ tó ń gbọ́ mi, Olúwa bù sí fún ọ ní gbogbo ọ̀nà, ní gbogbo àyè. Olúwa bù sí fún ọ. Ọlọ́run yóò sì fún ọ nínú ìrì ọ̀run. Jẹ́ kí àmì rẹ kó lárinrin. Àti nínú ọ̀rá ilẹ̀, àti ọ̀pọ̀lọpọ̀ ọkà, àti ọtí wáìnì. Kí ènìyàn kí ó máa sìn ọ́, kí orílẹ̀-èdè kí ó máa tẹríba fún ọ. Máa ṣe olúwa àwọn arákùnrin rẹ, kí àwọn ọmọ ìyá rẹ kí ó tẹríba fún ọ. Ìfibú ni àwọn ẹni tí ó fi ọ́ bú, ìbùkún sì ni fún àwọn ẹni tí ó súre fún ọ. Abala tó tẹ̀lé ìyẹn ni Genesis orí 28 yẹn. Abala tó tẹ̀lé ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 4 rẹ̀ mo fẹ́ fi súre fún ọ bí Ísákì ṣe súre fún Jákọ́bù nìyẹn o. Kí Ọlọ́run Olódùmarè kí ó gbé ọ, kí ó sì mú ọ bí sí, kí ó sì mú ọ pọ̀ sí, kí ìwọ kí ó lè di ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, kí ó sì fi ìbùkún Ábúráhámù fún ọ. Jẹ́ kí àmì ẹ kó lárinrin. Ọ̀pọ̀lọpọ̀ mọ ìbùkún Ábúráhámù tó bá ka ìwé mímọ́ dáadáa nínú Genesis. Mo ń padà bọ̀ á parí ẹsẹ̀ mi tí mo ń ká yẹn láti súre fún ọ yẹn o. Ó ní ìwé Genesis orí 24 yẹn, ó ní Ọlọ́run bù sí fún Ábúráhámù nínú ohun gbogbo. Ìbùkún Ábúráhámù nìyẹn. Ábúráhámù sì gbó, ó sì pọ̀ ní ọjọ́. Olúwa sì ti bù sí fún Ábúráhámù ní ohun gbogbo. Ìbùkún Ábúráhámù nìyẹn o. A bù sí fún nínú ohun gbogbo. Kó bá lè mọ bó ṣe máa ṣe àmì tó lárinrin. Gbọ́ lẹ́ẹ̀kan sí. Kí ó sì fi ìbùkún Ábúráhámù fún ọ, fún ìwọ àti fún irú ọmọ rẹ pẹ̀lú rẹ, kí ìwọ kí ó lè ní ilẹ̀ náà nínú èyí tí ìwọ ń ṣe àtìpó tí Ọlọ́run fi fún Ábúráhámù. Ṣe àmì ẹlẹ́ẹ̀mẹ́ta. Mo pa láṣẹ wípé ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ìbùkún jùlọ fún ọ. Wàá ṣe rere. Gbogbo ìkólọ rẹ ní rere la dá padà o. Ohun gbogbo tí a dá yóò tù ọ nínú. Ìwọ tó bá ní ìròbìnrin jẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀, tó bá ní ìkẹ́dùn lórúkọ Jésù, Ọlọ́run mú ìtùnú wá bá ọ. Ohun tó bá rò pé o sọnù ní ìlọ́po Ọlọ́run dá padà fún ọ. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi nínú ìsìn. A máa pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀. Ọlọ́run yóò sì kọ sí wa. Ayé wa ò ní rí bákan náà mọ́ lágbára Ọlọ́run. Ẹ ṣé títí ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tí ẹ mọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá wa gbé láti sìn lọ àti ti láéláé. Àmín. Mo fẹ́ràn yín, Jésù fẹ́ràn yín jù bẹ́ẹ̀ lọ. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀, ire o.